Ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ farabalẹ̀ farada fídíò tó ń ṣò lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa play fún yín ẹ̀wọ̀ inú fídíò tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ mi wa ọ́ tún pẹ́ẹ́pẹ́ àti tó bá ń gbà sí pẹ́ẹ́pẹ́ rẹ̀ òun ló tún ní fídíò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé táwọn bá ti rí àwa kì í sọ ẹ̀ wò ó. ẹ ká sojú abẹ́ kó. àníkélé sùn lọ́nà wàhálà tìdààmú kéré tóbi kò ní jẹ́ ìpín wa àkàndọ̀rọ̀ Awikonko ló kọ́ mi Àjàó Àrò ni mi Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe ẹ̀kẹ́ ni mi ò máa dúró fọ́ tilé gbàngbàng òtítàlẹ́ ọmọ rẹ̀ rùmọ́ sọ ẹ̀yin ẹ̀sẹ̀ ń wò mí fún ìgbà àkọ́kọ́ nǹkan ayọ̀ nǹkan ìdùnnú lẹ́ẹ̀mọ́ fojú yín wò ọwọ́ yín nǹkan ayọ̀ nǹkan ìdùnnú lẹ́ẹ̀mọ́ fi gbẹ́jọ́ lágbára ọlọ́run mo kí n pé ẹ kú iṣẹ́ kú àtàárọ̀ n ta fẹ́ sọ lónìí ọ̀rọ̀ lórí ìgbésí ayé wa ló dálé pàápàá jùlọ àwa tá à ń múra láti rìnrìn àjò lọ sílẹ̀ òkèèrè torí tá a bá sọ pé òkè òkun gbogbo ilẹ̀ òkèèrè kọ́ ní ń bẹ lókè òkun lẹ́gbẹ̀ẹ́ wa ń bí Niger ń bẹ ń bẹ Cameroon ń bẹ ń bẹ Chad ń bẹ ń bẹ bákan náà ni Republic of Benin bẹ́ẹ̀ lélẹ́yìí tó túmọ̀ sí pé gbogbo ẹ̀ náà kọ́ ni àágùn òkè òkun kọjá. Having said that, ìrírí tí mo mú wá lónìí ìrírí tí Yorùbá pè lágbàfọ́gbọ́n wọ́n ní bá a ṣe dàgbà tó kọ́ la ṣe ní ìrírí ọ̀hún jẹ́ bàkan gbọ́n oríṣiríṣi ìrírí la ti gbọ́ pàápàá jùlọ lẹ́nu àwọn tó lọ Libya lẹ́nu àwọn tó lọ sí Cairo lẹ́nu àwọn tó lọ sí Saudi Arabia àwọn tó lọ Qatar àwọn tó lọ Kuwait àwọn tó lọ sí Oman àwọn tó lọ sí Muscat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ bá gbọ́ ìrírí yìí èyí ó mi kanlẹ̀ èyí ó béèrè pé ó bò láyé ṣe rí ìwọ tó ọmọ ń dẹ̀jà bíi tọ̀dọ̀ mi ọmọ wípé ayé tó kù síbì kan lo and behold àwọn èèyàn kan ń bẹ wọn ò gbọdọ̀ lálàá sí èèyàn mọ bá lálàá sí ọ kọ́ ya jẹ́ àláre o má jẹ́ ń lálàá sí ọ ń ṣe ti gbéraga mi ì sáfà mi ṣe wòlíì mi ì ṣe máàmù mi ì ṣe pásítọ̀ mi ì ṣe kankan ṣùgbọ́n tí n bá lálàá sí ọ jẹ́ kọjá láre torí pé màmá lálàá ṣùgbọ́n mi rántí àlá tí n bá lá eléyìí tí n bá wá rántí bí n bá ṣe lá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó ṣiṣẹ́ so kí lélẹ́yìn túmọ̀ sí arákùnrin kan ló forílẹ̀-èdè yìí sílẹ̀ lọ sí orílẹ̀-èdè Libya láti inú wàhálà kan sí kejì ní ń bá káàkiri àti jẹ́ àti mú ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ kí la fẹ́ dà kí la fẹ́ jẹ́ láyé ọmọkùnrin ni kì í jẹ́ àfìdímọ́lé bó láyé wa ó ṣe dáa bó lòkèlè wa ó ṣe pọ́n lórí bá a bá níyàwó bó nígbésí ayé ìyàwó àtọmọ wa ó ṣe rọ̀sọ̀mù ní ti àwọn ọkùnrin nídìí káàkiri tàbí sáré káàkiri lo and behold so ó ní wípé kò sí ẹ̀dá tó kọjá Ọlọ́run láwọn àkókò kọ̀ọ̀kan á wo wípé tí ẹ̀dá ń wá lọ Sókótó ń bẹ lápò ṣòkòtò ọ̀pọ̀ ti wá ṣòkòtò títí wọn ò rí nǹkan kan nínú àpò rẹ̀ òfìfo àpò náà ni ńlọ jẹ́ kí wọ́n ó di gbàdàgbọ̀n mo dé lọ́nà Sókótó. Having said that, ìyẹn túmọ̀ sí pé bí bàbá rẹ bá fọwọ́ mú gbó bí bàbá rẹ bá mú gbó ìwọ náà mú gbòòrò Yorùbá là ní dé gbòòrò káwa àwọn okòó tì wọ́n ní bí la ò bá ṣe é gbé
èyí á sì mọ́ bẹ́ẹ̀ lálà ló ti ọ̀pọ̀lọpọ̀ èèyàn nídìí kán tí wọ́n fi gbéra pé ó dòkè òkun àwọn tí wàá ń lọ sókè òkun àwọn kan ń gbọ̀nà tó tọ́ ọ̀nà tó straight tó smooth wọ́n gba visa wọ́n wọ bàálù wọ́n lọ òkè òkun lọ àmì road àwọn kan ń gbọ̀nà tó tọ́ ọ̀nà tó tọ́ ni lójú tiwọn náà o ṣùgbọ́n àwọn òṣèré owó bàálù wọ́n sì nípinnu láti dókè òkun wọ́n sì dókè òkun ṣùgbọ́n gbogbo ẹni tó kú onílé kọ́ ló sọ̀kalẹ̀ láyọ̀ lọ́hùn Mediterranean Sea kíní kan sí wọ́n gbanú desert kí wọ́n tó débi tí wọ́n ń lọ wọ́n pọ̀ bẹ́ẹ̀ ní Europe lónìí my lovely brothers and sisters ntọ́jú ọ̀pọ̀ èèyàn rí ngbà tí wọ́n lọ ìlú òkè òkun tàbí tí wọ́n ń lọ ilé òkèèrè mọ̀ fọlọ́run ọba búra kò yẹ kí wọ́n fi £1 ránṣẹ́ sáwa tá a wà nílé mọ̀ fọlọ́run búra bẹ́ẹ̀ because majority yín aráàlú èbó ará òkè òkun sẹ́ndí 5,000 10,000 20,000 40,000 50,000 sí ọ lọ́wọ́ àgbo báyìí kí láti ẹjọ́ iná ntọ́ wá rí sẹ́ndì sí mi lélẹ́yìí tó bá jẹ́ pé físà kò fò kọ́ gbọ̀nà bẹ́ẹ̀ lọ. ìjọ́rìtì aráàlú èbó ńlọ́sọ̀ gbésí ayé àwa tá a wà ní Nàìjíríà ṣùgbọ́n ṣe ló dàbí ẹni pé bá ń ṣe dókè òkun omi àánú ń sun sí wọn lójú ni ti láàánú àwọ̀ tí àánú eléébélé ọpẹ́ kéńkélé kò jáde lẹ́nu wa. Can you imagine that? Oliver Twist láwọn gbéra wa we always want more always want more. So pápá ìpákí mẹ́yà kó lójú ọ̀nà ìgbàkígbà tí ń bá rárá Amẹ́ríkà rárá London ntí mo ń sáré wá sọ́kàn mi ni pé àwọn ẹbí wọn ará wọn ọ̀rẹ́ wọn àwọn tí ń wojú wọn ò ní mọ̀ wípé kì í ṣe pé wọ́n ń gorí igi wọ́n ń ká owó l'Amẹ́ríkà ní London ni pé iṣẹ́ àṣekára iṣẹ́ àṣelàágùn iṣẹ́ àṣedòru iṣẹ́ àṣesinmi díẹ̀ ni wọ́n ń ṣe lọ́hùn-ún bọ̀bá rárá ìlú èbó no matter how much tó wò kí wọ́n fún ọ kọ́kọ́ dúpẹ́ kó dé appreciate wọn because kò sí nínú wa tó ṣiṣẹ́ sí wọn lọ́wọ́. Now gbọ́ ìrírí tó ṣẹlẹ̀ yìí arákùnrin yìí kò lọ Amẹ́ríkà kò lọ London kódà kò lọ France débi tí ó lọ Germany tàbí Spain tàbí Italy orílẹ̀-èdè Libya ló lọ. Libya African country ni àbí bẹ́ẹ̀ kọ́ ni African country ní Libya ọ̀nà òkè ọya báyìí ni wọ́n máa ń gbà á lọ òun náà kú ònílé bí àwọn ẹgbẹ́ ẹ̀ God bless you sir God bless you ma ó ní mo léèyàn kan tó lọ tó délé tó ṣàlàyé fún mi pé láti Sókótó ọ̀ṣọ́ ìlọ́ọ̀sì ni wọ́n máa ń fi kó wọn ìlọ́ọ̀sì wọn kì í ṣe pé jókòó comfortably o wọn ó sin papọ̀ bí ẹja sandéènì àwọn kan ó jókòó sí ti ìlọ́ọ̀sì wọn máa sáré eré burúkú nínú pápá nínú eruku bọ́lọ̀ ń bá bọ́ ṣe kò fi áǹkì tàbá aṣọ dimú torí eruku eléyìí wọn máa sáré eré lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ débi pé àwọn èèyàn máa jábọ́. Do you know the irony? bí èèyàn bá jábọ́ bẹ́ẹ̀ lórí eré wọn èyí dúró gbé o torí kò sẹ́ni tí ó tọ́jú ẹ̀. ńgbà tárákùnrin wá sọ̀rọ̀ débì kan máa play voice ẹ̀ mo bá pàdé ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ lórí mi
máa play voice ẹ̀. So ó ní mọ́tò tó gbé àwọn ó ń dé àwọn ibìkan ó ń já wọn lẹ̀ ibi tó ti wá já wọn lẹ̀ last táwọn ti máa nídìí mọ́tò míì ńbẹ̀ làwọn sùn mọ́jú òǹgbẹ́ wá ń gbé àwọn wá rí kànga ń bẹ̀ làwọn wá fa omi mu ó dijọ́ kejì tí kan nú àwọn lọ wọnú kànga pé bóyá kóun ó bomi kóun ìbọ́jú ní wòkú èèyàn ń bẹ̀ ẹ̀yin ará níbi tá a ti mú mi lánàá kìdúbìrì pé òkú èèyàn bẹ́ẹ̀ òkú èèyàn bó ògùn ọba débìrán lọ wọ́n ti mú mi o wọ́n mú mi àmútẹ́rùn àmúgbádùn ni o bí èèyàn tọ́ bọ̀ náà fún jù bẹ́ẹ̀ lọ kò sí ní tí ó pọ̀ yọkàn bí tọ́ yóò bì kún lásán ni kò sí nǹkan kan tí ó rí pọ̀ omi tó ti mu látàlẹ́ àná tó ti sínkì sínú ara mo ṣèwádìí ẹ ń bá mú mi tára òkú ti sun sí kí ló ní í ṣe sí ìlera àti kí ló ní í ṣe sí ìlera ara àkàndá ọ̀rọ̀ Awíkonko Àjàó Àrò Awíkonko á sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀ bá mi gbìyànjú láti bá mi share program yẹn ẹ dákun mi ní wáyé tì ẹ bá mi share ẹ̀ láàrin ìṣẹ́jú kan péré náà ni ẹ má bínú n kò tó yé dá lágara. So like I said mo ní mo ṣèwádìí ẹ ń bá mu mi tí òkú ti sun sí lára kí ni yóò ṣẹlẹ̀ sí. If you have consumed water from a well containing a woman body, seek medical attention immediately. Even if you currently feel healthy, consuming water contaminated by a decomposing corpse poses severe biological risk, immediate health risk, pathogenic bacteria. Lára tí mo ń fà nù o, èwo ni pathogenic bacteria? Decomposing body releases high volumes of dangerous bacteria including E. coli, Salmonella and Fibric cholera. Kí tó ló lè fà? Severe illness. Ingestion can cause life-threatening infections, violent gastroenteritis, typhoid fever, and hepatitis. Ìmí tó ní chemical contamination. Decomposing tissues releases toxic gases, organic compounds, and potentially embalming chemicals into confined water. Ìkàntúnú mandatory action: stop drinking. Do not consume any more water from that source. Go to hospital. Now, then go to hospital. Tell the doctor exactly what happened so they can screen for specific waterborne pathogens. Report to authorities. Contact local law enforcement and public health officials immediately to secure the well and investigate the scene. Now, ìkankan nù àwọn tí wọ́n sọ yìí ò lè ṣẹlẹ̀. Ẹ pé Kennedy inú pápá lọ́hùn ni. Àkọ́kọ́ ni pé kò sí ìjọba téèyàn ó rò fún. Ẹlẹ́ẹ̀kejì ni pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn lẹ́yìn tán kò nínú pápá yẹn. Kò sí dókítà tí wọ́n láǹfààní àti rí torí láti inú ìjàngbọ̀n yẹn wọ́n tún bọ́ nínú ìjàngbọ̀n míì ni. Níbi tí wọ́n ó dé sí ọwọ́ àwọn ọlọ́pàá wọn bọ́ sí. Níbi tó jẹ́ pé ń fò kúrò nínú ilé ó ń bẹ́ sínú èso ẹlòmíín tibẹ̀ kú ẹni tí ó dá lẹ́sẹ̀. Síbẹ̀ ńlá tí wàá sọ pé àmọ́ bíi tí àmọ́ ilé ìwòsàn kan àbí ibi tí wọ́n ti máa gbà wálẹ̀. So lo and behold, lára àwọn ìṣẹ̀lẹ̀ yìí ń lọ ṣẹlẹ̀ sí arákùnrin tí mo ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ó tún wá ní láàárọ̀ ọjọ́ kan àbúrò òun lálàá ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ ẹ mọ píìkì ẹ o. My lovely brothers and sisters, gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n kéèyàn ọmọdé ọ̀jọ̀gbọ́n gan o ní browsing phone, WhatsApp ń bẹ lórí ẹ̀. Every morning tó o bá kọ́kọ́ jí
èmi tèmi tí n bá kọ́kọ́ jí nkọ̀kọ́ náwó mú fóònù mi WhatsApp ni mo kọ́kọ́ fẹ́ wò àwọn new message wo ló wọlé kí ni táwọn èèyàn bá mi sọ kílì ò tó mọ́ WhatsApp ni màá kọ́kọ́ wò so kánígà yìí wo fóònù ẹ̀ kò ní run into another trouble níjọ́ kejì ó dẹ̀ tún lè run into it lọ́nà wo ò ní wípé ó lè má gbàbúrò ẹ̀ gbọ́ àbúrò rẹ̀ lálàá bọ̀dá mi o ẹ má gbìyànjú àti jáde láàárọ̀ yìí o mo lálàá pé wọ́n yìnbọn fún yín lóàbí o wọ́n dẹ̀ yìnbọn fún meanwhile kò open message kó tó di pọ́kú ò nílé níbi tó tún wá lè dé tó jẹ́ pé o lè má ṣalábàápàdé message yẹn tó máa kọ́sẹ̀ fúnjọ́ mi ó ní pé o lè tún dá wọn lọ́nà ìbá sì sí tí bá ti gba fóònù yẹn àbá sì ti pa kẹ́ ẹ̀ wo ibi tílé ayé lẹ́tìkẹ́ sí kẹ́ ẹ̀ wo ibi tílé ayé ní kọ̀rọ̀ sí olórílẹ̀‐èdè Libya Nàìjíríà láti sọ pé wọ́n ń jalè ní Nàìjíríà ti Libya according to ìròyìn ó lágbára ju ti bíbá ẹ lọ Kennedy ò ní pé lọ́hùn-ún wọ́n lóore ọ̀fẹ́ àti gbébọn rìn òun àtọ̀rẹ́ òun táwọn jọ kúrò ní káàmpù kan wọ́n láti káàmpù yẹn wọ́n mú ọ lọ sẹ́wọ̀n ìjáde wọn látẹ̀wọ̀n ọgbàlé arákùnrin tán jọ pàdé lẹ́wọ̀n wọ́n jọ ń gbé ó ní jẹ́jẹ́ sí eléyìn ọmọ kankan kò mọ rin Libya ohun tóun ti pẹ́ ń bẹ̀ ó ti gbédè wọn tóun bá fẹ́ wọ mọ́tò láàrin ìgboro Libya ó máa ń sọ ọkọ̀ wọ̀ ni wọn ò bí òun dáa kó òun wọ tasí tó bá ní tinted glass òun fẹ́ ra nǹkan òun wá rí ọ̀rẹ́ òun táwọn jọ ń sùn yẹn títí ń dùnádùrà pẹ̀lú taxi kan òun wá ń fura pẹ̀lú taxi yẹn pé ẹgbẹ́rún yìí ní fura nú òun wá ń dọ́gbọ́n ṣẹ́jú sí lọ́ọ̀kan bí kò mọ̀ wọ̀ ọ́ lóòótọ́ arákùnrin ọ̀hún gíráàbù ojú tóun ṣẹ́ sí but at the end of the day kò sáwọ̀ taxi yẹn ńgbà tóun ò ti súnmọ́ ńgbà tó jẹ́ pàmò sí ìjọ ń lọ ni torí pé arákùnrin yìí ọmọ nǹkan kan tiẹ̀ lo and behold wọ́n dúró wọ́n padà rí taxi míì ńgbà tí wọ́n wọlé ìkan wọlé ń bí ìkejì wọlé ń bẹ̀rùn wíwọlé tó ń wọlé ló ń wá rí dráìfà síìtì tó wà níwájú ó gbé AK-47 síbẹ̀ báwọn ṣe wọlé ńlọ bá gbé AK-47 ó gbé sáàrin tán òun kọ́ òpé sóhun ò ti dáràn báyìí bí bọ́ọ̀lì ò sí sáré bọ́ọ̀lẹ̀ bó ń bá sáré bọ́ọ̀lẹ̀ sóhun lè sáré tó bọn ìwọ Ọlọ́run sóhun ò sí ọkọ̀ wọ̀ báyìí òun kọ́kọ́ wò wípé bọ́yá ẹni tọ́kàn fi ń dìfẹ́ǹdì ara ẹni àbí kan nínú àwọn ọmọ burúkú tí ń bẹ ní Libya tọ́jú ọmọ Libya òun ṣàfọkàn gbàdúrà inú tó ń rò ní tẹnìkejì òun tóun ọmọ nǹkan kan bó ń bá bọ́ọ̀lẹ̀ tó ń fẹ́ sá lọ òun náà bẹ̀ bọ́ọ̀lẹ̀ yóò fẹ́ mọ́ sá lọ kọ́mọ́ntì ń lé òun tàbó lè mọ́ fura kí wọ́n má lọ da àwọn níbọn ókè o àwọn wá déjọ́ sàn bìkan àwọn dóríta bìkan oríta abẹ́hùn ìyànà kan lọ lọ́wọ́ àlàáfíà ìkan lọ sọ́wọ́ wájú ntọ́ lọ sọ́wọ́ wájú ó lọ síbi táwọn ó ti bá àwọn èrò pàdé ntọ́ lọ sọ́wọ́ àlàáfíà ó lọ sí kọ̀mọ́ orí ní kọ̀mọ́ ní mọ́kì nìkan níbi tá ń pè mọ́kì nìkan ìyá mọ́mì mi ni mo ń sọ bẹ́ẹ̀ á ní mọ́kì nìkan ni ó gbá o tàbí mọ́kì nìkan mo gbà débí that is kọ̀rọ̀ tó silent tó jẹ́ pé ò ní báyàn pàdé mọ́kì nìkan means tó o ti ní mọ́ kí àwọn èèyàn lọ kí àwọn èèyàn bọ́ ẹ̀ ńlẹ́ o ẹ kú iṣẹ́ o ẹ kú kalẹ̀ o ṣe dáadáa ni ẹ kú ilé o nǹkan kan o tó o bá ti rí àwọn èèyàn lọ́tún lósì láyé àtijọ́ àwa tájọ́ máa yé àtijọ́ a lè ṣe ká kọjá wájú ilé èèyàn ká mọ́ kí wọn. so wọ́n jẹ́ kọ̀rọ̀ tán ti máa ń ṣe àwọn èèyàn ń jàǹbá tán ti máa ń jà àwọn èèyàn lólè
eré òsè sábọ́lẹ̀ nínú mọ́tò tí ń sáré lọ ń sàǹfọkàn gbàdúrà pé gbọ́ ọlọ́run wọ́n jà arákùnrin ọ̀yà sọ̀wọ́ òsì o. lo and behold èmi tí ń tòótọ́ ti parí lẹ́tà ọwọ́ àlàáfíà tó ń gbàdúrà kọ́ mọ́ yà sí náà lọ́ yà sí. ńgbà tọ́lọ́ ó ṣe ó kàn rìn síwájú díẹ̀ ló bá páàkì ló bá gbébọn jáde pé àwọn o owó tí ń bẹ lọ́wọ́ àwọn dà àti fóònù àwọn káwọn oko wá ní ìsìn ọba kọ́ọ̀kì ìbọn. ìwọ gbàgbọ́ nínú iṣẹ́ ìyanu ọlọ́run eléyìí tó ṣẹlẹ̀ yìí ni wọ́n ń pè ní iṣẹ́ ìyanu ọlọ́run. ó yìnbọn fóònù lẹ́ẹ̀mejì kọ̀ọ̀rán ohun òsì sáyẹ tarí. ó dojú ẹ̀kọ́ ìkejì ìbọn há ibi tó ti ń wọ làwọn sáà ń bẹ̀bẹ̀ pé kó dákun kó jọ àwọn olówó lọ́wọ́ tálíkà làwọn ò sì yọ fóònù àwọn jáde kúrò lápò so àwọn sáà ń bẹ̀bẹ̀ ó bá ní káwọn ó kóṣì káwọn ó kórí burúkú àwọn káwọn máa lọ yóò yìnbọn lọ àwọn kò ní yìnbọn lọ àwọn ń làwọn bọ́ dọ́dọ̀ àwọn ará àwọn táwọn ọjọ́ máa ń lọ ibi iṣẹ́ náà làwọn ń lọ lọ́jọ́ náà làwọn bá kóròyìn palẹ̀ fáwọn tó kù ntójú àwọn rí rè iṣẹ́ kò ṣeé ṣe fáwọn lọ́jọ́ náà mọ́ ṣe lára àwọn sáà ń gbọ̀n pé àwọn ìbámu ti dòkú nísìnyí àwọn ó ti dewúrẹ́ jẹlẹ́jẹlé àwọn ìbá ti yára dàgùn tán jẹ́mọ̀jẹ́mọ̀ ìṣẹ́jú mélòó làwọn ò fi dá láàmú tí jẹ lẹ́bàá ògiri so ìgbà táwọn tó kù àwọn rí i pé ara àwọn ọ̀bálẹ̀ ọkàn àwọn ò gbé náà fà wọ́n sí inú táksì pé kó máa gbé àwọn lọlé ńgbà táwọn délé làwọn tó tan fóònù ló ń torí mẹ́sẹ̀gì àbúrò òun pé kó wọn má jáde kúrò nílé lọ́jọ́ náà òun lálàá o pé wọ́n yin olódì òun níbọn like I said ẹ̀kọ́ tí ń bẹ nínú ìṣẹ̀lẹ̀ ń lórí mi ẹjá farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́. Out from the days that we don't do like 2 weeks. 2 weeks. Almost 2 weeks. Almost 2 weeks náà lò nínú desert. Nínú pápá tí ò sí nǹkan kan. Aṣálẹ̀. Tẹ́ ẹ̀ ti lè rí ẹ̀kan òjò. Kò sí ní tẹ́ rà jẹ. Bẹ́ẹ̀ lówó lọ́wọ́. One or 2 weeks sef. I don't really remember now. That we can't reach one spot. That spot where we reach now. We reach there early morning. We reach there early morning. They just drop us there too. When they drop us there, now we go. There's a well there. One well there that side. So that way now, then we go draw water. Like we take everybody just they drink water. We drink water finish. Do you know that when they break, we discover human being for inside that well. And if you first see the water, we don't drink water. Very brown water. We see over this side the way. They don't die there. But at this time now, no bad thing to us. No be big deal. Everybody just like, person don't die there, so don't die. Oh, person, yeah. That was from there we driver arrange us on motor again. We continue. And that's even now we reach now, they don't come drop us now. So from there, now another set of drivers now will come carry us. They cross the Libyan desert. Because Libyan said they still get desert. This one say we know they go through straight road now, corner. So they carry us go dodge road, enter corners and the rest. Now that side now we would day. Now me and my guy won't go buy food. Go cook. Because the first of one go is after 3 weeks, we never eat better food. Going outside now we take see that police. This thing will come be like, oh more, everybody there on guard. Like we'll take. lóyìnbó ọ̀sẹ̀ mẹ́ta wọn rí nǹkan tó dáa jẹ àwọn wá débi táwọn ti fẹ́ lọ ra oúnjẹ táwọn ó sè iná tún rọ́lọ́pàá ní wọlé tí wọ́n kọ́kọ́ wọlé. Excuse me. Bless you. Then we finish that one, we go back. They calculate on my head, say, we not see. You don't say you're on your own. I don't think they arrest you here in a prison direct. And they are prison on another ball game entirely. Those guys. With the stories over there, I thought they careful. But then I never calculate and finish. And then those motor drive come inside.